Ẹ̀yin olólùfẹ́ mi mo kí gbogbo yín. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yeye Kudi àti Bukky Jese. Òun náà ni mo tún mú wá fún yín. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀. Lórí ìjà tó ń lọ láàrin Yeye Kudi àti Bukky Jese. Òun náà ni mo tún ní kí n mú wá fún yín. A rí wípé Ọlọ́run ti ń gba àkóso láàrin àwọn méjèèjì. Àwọn ẹni bí ẹni, ènìyàn bí ènìyàn, àwọn tó lámìlaka, àwọn tí wọn ò lè ṣe kó má gbọ́rọ̀ sí lẹ́nu, wọ́n ti dá sí ọ̀rọ̀ àwọn méjèèjì. Gẹ́gẹ́ bí mo ṣe rí gbọ́ ní ọwọ́ ìrọ̀lẹ́ yìí, a rí wípé particularly Bukky Jese ó ti surrender, ó ti juwọ́lẹ̀, ó dẹ̀ ti ṣe ìlérí wípé níwọ̀n bàgbà tí wọ́n ti bá àwọn dá sí i, tí àwọn ẹni bí ẹni, àwọn ènìyàn bí ènìyàn tó ti bá wọn dá sí i, àwọn ìyá, àwọn bàbá tó ti bá wọn dá sí i, ó lóun ti ju ọwọ́ lẹ̀, pé òun ti surrender, pé wọn ò ní rí any traces ìjà àwọn kankan mọ́ lórí social media, even physical, pé wọn ò ní rí ìjà àwọn kankan mọ́. Inú mi dùn látàrí ọ̀rọ̀ tí mo gbọ́ yìí, torí pé nǹkan tá à ń fẹ́ náà nìyẹn, pé kí gbogbo wa ká wà ní ìrẹ́pọ̀. Kí ni nǹkan tí a fẹ́ fi ìjà ṣe? Mo dẹ̀ mọ̀ wípé bí Bukky Jese bó ṣe juwọ́ sílẹ̀ tó surrender, torí òun náà la rí wípé ó jẹ́ nìkan tó jẹ́ pé ó nínú fùfù, ó máa ń sọ̀rọ̀, but bó tiẹ̀ ti jẹ́ pé ibi tó bá ti sọ̀rọ̀ sí ibẹ̀ náà ni ó ti tán nínú ẹ̀. Ó jẹ́ nìkan tó jẹ́ pé kò kí máa ń fi ọ̀rọ̀ sínú. Tó tẹ̀ fi lè jẹ́ pé àtọ̀dọ̀ ẹ̀ ní settlement tẹ̀ ti kọ́kọ́ wá yẹn, ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú, tí mo dẹ̀ mọ̀ wípé Yeye Kudi náà, àwọn náà ti jèbù rẹ̀, wọ́n ti jèbù rẹ̀, so wọ́n ti fi gbogbo ẹ̀ sí odò gbàgbé. Mo dẹ̀ mọ̀ pé irú ẹ̀ kò tún ní ṣẹlẹ̀ mọ́. So èlé à jẹ́ kí justice for Mohbad kó lè wá strong dáadáa, because tẹ́ ẹ bá wò náà pé àwọn méjèèjì náà ni wọ́n kọ́kọ́ gbé justice for Mohbad dání. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé oríṣiríṣi rumors òun là ń gbọ́ lórí ẹ̀, wọ́n fi ń pawó ni, wọ́n ti fi pawó ni. Àti ẹ̀ mọ àwọn kan náà, lady kan ni mo gbọ́ recently tí mo tiẹ̀ ti ṣe fídíò lé lórí, tó ń pè ní Ada Universe. Wọ́n tiẹ̀ níyẹn dìídì open page títí ẹ̀. Wọ́n ní kò ju bí ọ̀sẹ̀ kejì tí Mohbad ti jáde láyé, òun ni Ada Universe yẹn, òun lòun ti create bí page mẹ́ta mẹ́rin tó fi ń gba donation lọ́wọ́ àwọn èèyàn in the name of justice for Mohbad. Wọ́n ló kàn sọ àlò owó àwọn èèyàn ni. Wọ́n nígbà tó rí pé àṣírí òun fẹ́ tú, òun ló lọ gbé àwọn lọ́ọ̀yà tó lọ gbé dìde tó lọ stop corona inquest nígbà yẹn. Gbogbo náà mo sáfi tó gbogbo yẹn lólùfẹ́ mi létí. Òun náà ló lọ gbé àwọn information yẹn jáde. Bá tẹ̀ ti mọ̀ wípé lóríṣiríṣi, ṣe báwọn táṣìírí wọn tú nìyẹn. Àìmọye àwọn tí yẹ pé àti ẹ̀gbọ́n àmọ́ tó dẹ̀ ń fi justice for Mohbad tó dẹ̀ fi ń pawó. Àwọn nìyẹn, Ọlọ́run nìyẹn. Ẹni tó bá gbàdúrà pé kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ tòun, káwọn kan máa wá fi pawó, kán continue, kán máa fi òkú àwọn oníyà, àwọn bàbá oníbàbà, pé òkú ọmọ wọn òun náà fi ń pawó, òun náà fi ń generate owó lórí social media. Ó kù wọ́n, ó kọ lọ́run. So bí irúbọ̀sẹ̀ náà ṣe ń lọ lórí Bukky Jese pẹ̀lú Yeye Kudi náà nìyẹn. Wọ́n fi ń pawó ni, wọ́n fi ń gbowó ni, wọ́n fi ń ṣe kinní kan ni. Bó tiẹ̀ ti lè jẹ́ pé aríṣẹ́ takuntakun tí àwọn méjèèjì ń ṣe, èmi ò rí wọn nírí pé wọ́n fi ń gbowó. Bó ṣe mọ̀, kò sí bí ẹsẹ̀ ṣe fẹ́ rìn torí ò ní mì. Gbogbo wa kọ́ la máa nífẹ̀ẹ́
justice for Mohbad ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn anti-justice àwọn ni wọ́n ń sọ gbogbo rúmọ̀ òṣì tí wọ́n ń sọ yẹn bí wọ́n fi ń gbowó ni wọ́n fi ń ṣígbá wọ́n fi ń ṣàwò ni but nǹkan tó kàn dùn mọ́ èmi nínú ni wípé ìjà àwọn méjèèjì Ọlọ́run ti bá wa ń ṣètò ẹ̀ bó tiẹ̀ ti lè jẹ́ wípé ọ̀kan gbòógì nínú àwọn tó ń jà fún justice for Mohbad tí a mọ̀ sí Quadri Hamzat QH radio ní ìlú Ghana òun náà jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó dá sí ọ̀rọ̀ náà pẹ̀lú àwọn QH radio family àgbájọwọ́pọ̀ àwọn ìyá gidi àwọn abiyamọ gidi àwọn ìyá tó ṣe é fi yangàn àwọn bàbá tó ṣe é gbójúlé àwọn náà dá sí ọ̀rọ̀ yẹn Ọlọ́run dẹ̀ ní kí ọ̀rọ̀ náà dẹ̀ ní ìyànjú so gbogbo ẹ̀yin lólùfẹ́ mi wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ òun náà lè yẹ kó gbọ́ àbọ̀ bí mo ṣe ní kẹ́ bá mi ṣíà yẹn pé kí á lè kẹ́kọ̀ọ́ ní àtàrà ẹ tó bá mi ṣíà eléyìí náà ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà eléyìí náà kí àwọn tí etí wọn gbọ́ àlọ́ kó lè gbọ́ àbọ̀ pé ìjà Bukky Jese àti Yeye Kudi Olúwa ti bá wa parí ẹ̀ o kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ẹ subscribe kò jẹ́ yín lówó kò jẹ́ yín ní dátà wọn ò yọ owó yín mo dẹ̀ gbàládùá fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán ọwọ́ yín ọwọ́ tẹ́ fi tẹ subscribe button yẹn ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò mí náà tí mo mọ̀ pé ẹ tún ṣì máa subscribe ọwọ́ tẹ́ fi subscribe yẹn ní fi gbọ́mọ sí ní agbára Èdùmàrè ìdùnnú tí òun ni ìdùnnú ti tèmi so mo ní kí sáré wá fi tó yín létí yẹ mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń promise yín pé gbogbo bó bá ṣe ń lọ òun náà ni màá fi tó yín létí kó má jẹ́ pé ìgbà tó ń jà òun la gbọ́ ìgbà tí jáde parí àdẹ̀tún wá gbọ́ mọ́ òun mo ṣe ní kí wọ́n fi tó yín létí pé Olúwa ti bá wa ṣẹ́gun èṣù o justice for Mohbad justice for Mohbad justice for Mohbad ìṣàpàfẹ́ Yeye Kudi àti Bukky Jese wọn ò jà mọ́ gbogbo èèyàn onísọkúsọ gbogbo èèyàn onítùkùtù ẹjọ́ ẹ lọ kó ẹnu yín ẹ kó ṣọ́ nínú ọbẹ̀ ńlá Olúwa ti bá a bá èṣù wí no more fight injustice for Mohbad ire o mo tún padà bọ̀.